Video tí mo ń ṣe is mainly for Nigerian people. Àwa Nigeria ni video yìí bá wí. Because we are the first people tá máa condemn Nigeria. Bí wà jẹ́ pé a ní country mi. Àwọn máa sá lọ sọ́dọ̀ àwọn òyìnbó. A ní kún fún wa ní woman rights. Kún fún wa ní democracy. Democracy àti woman rights tí ò sí l'Amẹ́ríkà. Àwa tá wà ní Nigeria. A máa lọ máa protest ní US Embassy pé kún fún wa ní nǹkan tí wọn ò ní. So nínú fídíò yìí ẹ máa rí picture àwọn ọkùnrin tó jẹ́ black man méjì àti picture òyìnbó ẹyọ kan. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò yìí ẹ máa rí picture girl kan tó jẹ́ pé dúdú ni, is a basketballer. Màá sọ fún yín nǹkan tó ṣẹlẹ̀. So in the state of Tennessee, ó ṣẹlẹ̀ ní last week. Àwọn dúdú méjì àti òyìnbó obìnrin ẹyọ kan tẹ́ ń rí, they are elected officials. Wọ́n represent the constituency wọn ní state level. So last week, àwọn mẹ́ta yìí wá raise matter yẹn ní state floor wípé there supposed to be a solution to gun violence tó ń ṣẹlẹ̀ ní America. Tí ẹ pé àwọn ọmọ kékeré máa lọ sí school, wọ́n kàn máa jáde gbọ́ pé ẹnìkan wọlé sínú school yẹn, ó bẹ̀rẹ̀ sí ní pa wọ́n, mass killing. Gbogbo ìpátá náà lẹ ti gbọ́ nípa bí àwọn ọmọ school ṣe ń kú ní America lójoojúmọ́, kò ń ṣẹlẹ̀ kan, kò ń ṣe méjì, ẹnì gbọ́ pé wọ́n pa 20, wọ́n pa 10. So àwọn elected officials yìí wá bring matter yẹn up wípé wọ́n need láti rí nǹkan kan ṣe sí. There's supposed to be a gun control ní America. But ẹmọ kan tó ṣẹlẹ̀ nítorí pé wọ́n jẹ́ dúdú, àwọn funfun tó wà nínú state yẹn, tó wà nínú chamber yẹn àbí kí ni wọ́n pè, wọ́n sọ pé irọ́ ni, pé wọ́n fẹ́ listen sí nǹkan tí wọ́n sọ. Wọ́n lè ṣe kí ni, wọ́n vote àwọn guys wọ̀nyí, wọ́n vote wọn out from their elected office. Nítorí pé kí ni, nítorí pé wọ́n ń sọ ọ̀rọ̀ nìkan ni wọ́n ń sọ o, bí wọ́n ṣe máa fi òpin sí bí àwọn ọmọ kékeré ṣe ń kú nínú school. Wọ́n dẹ̀ cancel wọn. Ibi tẹ́ ti wá human rights nìyẹn o. Ibi tẹ́ ti wá democracy nìyẹn o. Okay, then picture kejì tẹ́ ń rí yìí. Okay, then padà wá sí fídíò yẹn. Àwọn mẹ́ta ni ẹ máa rí pé òyìnbó obìnrin kan wà ń bẹ̀. Àwọn mẹ́ta ló gbé ọ̀rọ̀ yẹn, ló raise ọ̀rọ̀ yẹn jáde ní state floor. But wọ́n vote àwọn dúdú méjì yẹn out kúrò ní ọ́fíìsì wọn, but wọ́n retain ní obìnrin funfun yẹn. Ọ̀rọ̀ kọ́kọ́ jẹ́ àwọn mẹ́ta jọ ń sọ. So that is pure racist. Okay, ẹ dá lọ sí ọ̀dọ̀ girl tó ń gbá basketball yìí. So girl yìí ó ń gbá basketball fún LSU. Wọ́n win ní championship níbi last week. Everybody dẹ̀ ló mọ̀ wípé tó má fi lè win ní championship ní America, the winning team ni wọ́n máa invite lọ sí White House. Ni president máa invite lọ sí White House fún ceremony. But nítorí wípé àwọn tíìmù tó win ní championship yìí wọ́n jẹ́ tíìmù dúdú. First Lady America, ìyàwó Joe Biden, ó sọ wípé òun máa invite the both team. That means ó máa invite the winning team àti losing team. So reason tó fi ṣe bẹ́ẹ̀ ni pé ojú ò lè gbà, ara ò lè gbà wípé kóun máa invite àwọn funfun tí wọ́n lose yẹn wá sí White House. Tó bá jẹ́ wípé àwọn funfun yẹn ló win tí dúdú yẹn lose, ìjẹ́ wọ́n máa invite àwọn tíìmù dúdú yẹn pé kó wá sí White House. No. So mo ń ṣe fídíò yìí láti lè jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àwa tá a wà Nàìjíríà, àwa ará Nàìjíríà, ṣe rí ilé yín tẹ̀ ń tà yẹn, business yín tó wọ́ọ̀tì millions of naira, mansion tó wọ́ọ̀tì millions of naira, jẹ́ pé tẹ bá ṣe sí dọ́là gan owó ńlá ni. Just because of an American dream. Kò sí nǹkan tó ń jẹ́ American dream o. American dream ò exist. Country tẹ́yìn ń bà country wa jẹ́ fún human rights, fún democracy, òun lélẹ́yìí o. Nítorí pé àwọn èèyàn dúdú aláwọ̀ dúdú bí ara wa, à ń sọ̀rọ̀, wọn ò lè jẹ́ ká sọ̀rọ̀. Ẹ jẹ́ kí etí yín kó ṣí, Ọlọ́run á tú yín sílẹ̀.